káàárọ̀, ẹ káàsán, ẹ káalẹ́ o, according to the time o, ibi tí mo bọ́rọ̀ mi dé o. Ẹ̀yin èèyàn olówó gbogbo Nàìjíríà ẹ dákun ẹ ní sọmọnù o nínú àwẹ̀ yìí ẹ bá mi ṣàánú àwọn tẹ́bí ń pa tó fẹ́ gbà àwẹ̀ o. Ẹ jọ̀ọ́ gbogbo ẹ̀yin olówó Nàìjíríà ẹ ṣàánú o àti gbogbo àwọn tó súnmọ́ mi àtàwọn tí ò súnmọ́ mi àti gbogbo àwọn olówó gbogbo ẹ̀yin tẹ̀ ń wo ètò mi láti Nàìjíríà títí dé diaspora títí dé ọmọ Èkìtì parapọ̀. Tó ẹ bá ti ní owó ẹ bá mi ṣàánú àwọn èèyàn nínú àwẹ̀ yìí. Àwọn kan wà tí wọ́n lówó ìlọ́wọ́ tí wọ́n mọ̀ bó ṣe lè pín. Mo ti sọ nínú èyí tó kọjá lọ yẹn, mo tún wá tún repeat ẹ̀ báyìí pé ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Owó tẹ ẹ bá ní tẹ ẹ bá mọ̀ pé ẹ ò lè ná àbẹ́ ò lè fi pín nǹkan ẹ pe nọ́mbà mi o. Èmi náà ní tí mo fẹ́ ṣe nínú ọdún yìí nínú àwẹ̀ yìí fún àwọn opó àti àwọn tó gbọ́mọ dání tí wọ́n ò rówó ná tí ò sóúnjẹ tó fẹ́ jẹ. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run. Mo bẹ̀ yín ni ẹ ní dààmú ẹ ní sọmọnù gbogbo ẹ̀yin olówó kò síbi tí a fẹ́ kówó yìí lọ. Owó téèyàn tọ́jú pamọ́ kò síbi tí a fẹ́ kó lọ. Èyí tẹ́ kó lọ sí Dubai, tẹ́ kó lọ Amẹ́ríkà, tẹ́ kó lọ sí London, tẹ́ kó lọ káàkiri káàkiri bí èèyàn bá ti kú tán kò sí nǹkan kan mọ́ o. Ẹ ní kú lójijì ẹ̀mí yóò sì ní sọnù. Mi ò gbàdúrà kú fún yín o lórúkọ Jésù ẹ ní dààmú. Nọ́mbà mi ni 08037138383 lẹ́ẹ̀kan sí 08037138383. Ìwọ tó bá pọ̀ lè pín oúnjẹ ẹ̀rù ń bà yà bí o mọ̀ bó ṣe lè pín ẹ pe nọ́mbà mi o. Wọ́n á wá kó wọ́n á bá pín fún àwọn èèyàn yìí náà dẹ̀ rí tó bá ti ń ṣàdúrà fún yín báyìí gbogbo àdúrà tó bá ti ṣe fún yín ó máa mọ yín ni. Ó tiẹ̀ lẹ́sẹ̀ téèyàn ṣẹ̀ gan lọ́dọ̀ Ọlọ́run tó o bá ti ṣàánú Ọlọ́run á rí pé eléyìí ti ṣàánú á dárí ẹ̀ṣẹ̀ téèyàn bá jí á dárí jì yàn. Kò sí bẹ́ẹ̀ ṣe owó ò kì í tán. Gbogbo ẹ̀yin billionaire tó wà lóko kò ní tán lórúkọ Ọlọ́run alágbára inshallah nínú ọlá àwẹ̀ tá a wà yìí owó ò ní tán lọ́wọ́ yín. Ẹ bá mi ṣàánú àwọn tí ò ní tó fẹ́ gbà àwẹ̀ dákun ẹ torí Ọlọ́run o. Mo bẹ̀bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ ẹ bá mi pín ètò yìí kó jálé kó já oko. Ọwọ́ tẹ́ fi ń bá mi pín ètò yìí ẹ ní fi sọmọnù lórúkọ Jésù. Ẹ káàyọ̀ báyìí lè máa fi gbà ní inshallah ni mo